Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2024. Àdúrà mọ́mi Balógun ló kọ mi. Látàrí wàhálà tó ń wáyé nípínlẹ̀ Rivers, Wike ti sọ̀rọ̀ ó ju àdó ọ̀rọ̀ sí Fubara lábẹ́ rẹ̀. Ó ní Fubara gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àṣẹ ilé ẹjọ́ kí àlàáfíà lè jọba. Ó ní Fubara ló ń ṣonígbọ̀wọ́ ẹgbẹ́ òṣèlú APP. Nítorí ìdí èyí, ó ní ó ń ṣe àwọn nǹkan tó lòdì sí ẹgbẹ́ òṣèlú PDP. Fubara náà sọ̀rọ̀, ó ní gbogbo àwọn tó wà nídìí ìdàlúrú nípínlẹ̀ ọ̀hún làwọn yóò fi mú wọn kàtà òfin. Tóyè kò ló rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu fún ìrànlọ́wọ́. Bákan náà ló sọ àwọn mẹ́rin tó lè yanjú wàhálà tó ń fojoojúmọ́ wáyé nípínlẹ̀ Rivers. Dàrúdàpọ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour tún ti bẹ̀rẹ̀ lákọ̀tun o, pẹ̀lú bí Abure àti Usman ṣe bẹ̀rẹ̀ ìforígbárí wọn. Lábẹ́ rẹ̀, ìgbìmọ̀ fìdíhẹẹ́ tí wọ́n gbé kalẹ̀ ti ní òun yóò rí wípé òun pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí bí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ṣe fìdí Abure múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó alága ẹgbẹ́ òṣèlú Labour. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti ń fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn alámòjútó ilé ìfowópamọ́ nílẹ̀ òkèèrè láti lè máa mójútó àwọn ilé ìfowópamọ́ orílẹ̀‐èdè yìí tí wọ́n tún wà nílẹ̀ òkèèrè. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi ṣẹlẹ̀ nípínlẹ̀ Niger, ọ̀gọ̀rọ̀ ènìyàn ló tún ti gbẹ́mìí mì báyìí níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi míì nípínlẹ̀ Èkó. Dangote pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn olùdókòòwò láti lè mú èròǹgbà orílẹ̀‐èdè Nàìjíríà láti di ibùdó ìfọpo ṣẹ. Lábẹ́ rẹ̀, ó ní òun kọ́ ilé ìfọpo tòun láì ní owó ìjọba kankan nínú rárá. Kò sí nǹkan tí yóò ṣe owó yín o. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ló fi gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti pè fún ìgbésẹ̀ fífi alagbalúgbú odò Niger àti Benue lójú ní kíákíá nítorí ìkún omi, omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù. Ìròyìn eré ìdárayá. Níṣe ni bùbá ìgbáradì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti bẹ̀rẹ̀ sí ní kún báyìí pẹ̀lú bí Trust Ekong, Lukman Okoye àtàwọn míì ṣe balẹ̀ síbẹ̀ ní ìmúrasílẹ̀ fún ìdíje láti yanyọ fún ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó jàǹfààní ẹ̀ tẹ́ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló kọ mi.